A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá òde yìí ni ìjọba àpapọ̀ yọwọ́ nínú ẹ̀sùn tí ó pè tako adarí àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC àti àjọ olókoòwò Trade Union Congress TUC lórí wípé wọ́n ṣe ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè ní ọjọ́ 2 oṣù kẹjọ látàrí àyọkúrò ìrànwọ́ epo. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ 5 tí ẹ̀ka ìdájọ́ ìjọba àpapọ̀ fi ẹ̀sùn kan àwọn adarí àjọ òṣìṣẹ́ wípé wọ́n tàpá sí àṣẹ ilé-ẹjọ́ tí ó dá wọn lọ́wọ́ kọ́ lórí ìfẹ̀hónúhàn. Lẹ́yìn tí ilé-ẹjọ́ dá wọn lọ́wọ́ kọ́ ni ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí í ṣe agbẹjọ́rò fún àjọ àwọn òṣìṣẹ́ Fẹ́mi Fálànà sọ wípé kí àwọn òṣìṣẹ́ tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn. Ní ìrọ̀lẹ́ ọjọ́rú tí ó kọjá, adarí àjọ òṣìṣẹ́ ní ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu níbi tí wọ́n ti fẹnukò láti fagilé ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ kan ọ̀hún, pẹ̀lú àdéhùn wípé ìjọba àpapọ̀ yóò bu ọwọ́ lu ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ àti ìpèsè ohun amáyédẹrùn ní kíákíá. Pẹ̀lú gbogbo àdéhùn yìí ni ẹ̀ka ìdájọ́ tún wọ́ àjọ òṣìṣẹ́ lọ ilé-ẹjọ́ fún ṣíṣe lòdì sí àṣẹ ilé-ẹjọ́. Ìgbésẹ̀ yìí fa ìbínú yọ lápò àwọn àjọ òṣìṣẹ́. Ìdí nìyí tí wọ́n fi padà ṣe ìkéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti ọjọ́ 14 oṣù yìí. Ṣùgbọ́n ní báyìí, ẹ̀ka ìdájọ́ ti tú èrò wọn pa. Wọ́n ní àwọn ti jáwọ́ lọ́rọ̀ ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹbí olóògbé gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Èkó Alhaji Lateef Jákàndé ti sọ wípé àwọn kò ní ẹyọ púlọ̀tù ilẹ̀ kan ní Banana Island pẹ̀lú wípé wọ́n ṣe ìdàgbàsókè agbègbè yìí lábẹ́ ìṣèjọba Jákàndé. Ọmọkùnrin Jákàndé tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣèyí nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìṣíde àkọ́kọ́ ìkọ́ni ọlọ́dọọdún fún ìrántí Jákàndé Maiden Edition of Lateef Jákàndé Annual Memorial Lecture tí ó wáyé ní gbọ̀ngàn ilé ìtura Sheraton Ìkẹjà ìlú Èkó. Níbẹ̀ ni Ṣèyí ti yànnàná ìgbésí ayé bàbá rẹ̀. Ó ní bàbá òun kò ṣe àkànṣe ìpèsè fún ẹbí rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. Níbi ìkọ́ni tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìgbésí ayé Lateef nínú iṣẹ́ akọ̀ròyìn àti òṣèlú, Lateef Jákàndé The Man, His Journalism, His Politics, tí àjọ àwọn olóòtú ìròyìn Nigerian Guild of Editors NGE ṣe àgbékalẹ̀ rẹ̀ lábẹ́ adarí Eze Anaba. Jákàndé tí í ṣe akọ̀ròyìn àti ààrẹ àkọ́kọ́ fún àjọ NGE ni ó ṣe gómìnà ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ láti ọdún 1979 títí di ọdún 1983. Lẹ́yìn èyí ni ó sìn lábẹ́ ìjọba ológun Sani Abacha gẹ́gẹ́ bí mínísítà fún iṣẹ́. Ṣèyí tẹ̀síwájú wípé ọ̀pọ̀ èèyàn á máa béèrè bóyá bàbá àwọn tiẹ̀ ní ìyàwó dépòdépò bí ọmọ nítorí bí ó ṣe fi ara jìn nígbà tí ó ń ṣe ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó. Ó ní bàbá òun kò rí iyẹ̀pẹ̀ kankan ní Banana Island, kìkì omi ní gbogbo agbègbè náà. Bàbá òun ni ó rọ́ iyẹ̀pẹ̀ dí gbogbo rẹ̀ láì yọ púlọ̀tì kan fún ìyàwó tàbí ọmọ kankan nínú rẹ̀. Níbi ìpéjọpọ̀ yìí ni Ṣèyí ti rọ ìjọba ìpínlẹ̀ Èkó láti yí orúkọ ifásitì Èkó LASU tí ó wà ní Ọ̀jọ́ọ̀ padà sí orúkọ Jákàndé nítorí bàbá òun ló ní ìpilẹ̀ṣẹ̀ iléèwé gíga náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn ọjọ́ 7 àtúnyẹ̀wò orúkọ, ilé ìgbìmọ̀ ti fìdí orúkọ 55 múlẹ̀ nínú orúkọ 52 tí ààrẹ Bọ́lá Tinubu fi ṣọwọ́. Àwọn tí kò ní àǹfààní yìí látàrí àwáwí lórí ààbò tàbí àìtíì parí gbogbo àgbéyẹ̀wò lórí ààbò security checks ni gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai, igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Taraba Sínátọ̀ Abubakar Danladi àti Stella Okotete láti ìpínlẹ̀ Delta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ní ìwé ẹ̀bẹ̀ tí ó tako ìforúkọsílẹ̀ wọn. Pẹ̀lú ìgbésẹ̀ yìí, ẹkùn ti àríwá sí ìwọ̀ oòrùn ní mínísítà 9, gúúsù sí ìwọ̀ oòrùn náà ní 9, àríwá ní 8, gúúsù sí gúúsù àti àríwá sí ìlà oòrùn ní 7.
nígbà tí gúúsù sí ìlà oòrùn ní 5. Nígbà tí El-Rufai yọjú sí ilé ìgbìmọ̀ fún àyẹ̀wò, alága ìgbìmọ̀, Sínátọ̀ Sunday Karimi sọ wípé El-Rufai ní ọ̀pọ̀lọpọ̀ ìwé ẹ̀bẹ̀ tí ó tako ìforúkọsílẹ̀ rẹ̀, pàápàá jùlọ èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò nígbà tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 15 dìde tí yóò yanjú ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Mákindé ṣe ìkéde yìí ní àná ọjọ́ Ajé nínú àtẹ̀jáde tí ó tẹ akọ̀ròyìn lọ́wọ́ láti ọ̀dọ̀ akọ̀wé àgbà Sulaiman Ọlánrewájú. Gómìnà ní òun ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí ó ṣe àpèdá rẹ̀ ní Sustainable Action for Economic Recovery (SAFER). Adarí ìgbìmọ̀ yìí ni olórí òṣìṣẹ́ Honorébù Ṣẹ́gun Ògúnwùyí, nígbà tí kọmíṣánná fún ìṣúná àti olùṣètò ọrọ̀ ajé akàwé-gboyè Musibau Babátúndé yóò jẹ́ akọ̀wé ìgbìmọ̀. Lára àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ láti rí kọmíṣánná fún ìnáwó Akínọlá Òjó, kọmíṣánná fún àgbẹ̀ àti ìdàgbàsókè ìgbèríko Ṣẹ́gun Ọláyíwọlá, kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè Àrẹ̀mọ Dọ̀tun Oyèládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn adarí àjọ ECOWAS ti kéde ìpàdé onípàjáwìrì sí Ọjọ́bọ̀ láti jíròrò lórí rògbòdìyàn ilẹ̀ Niger Republic. Lánàá ni àjọ ECOWAS ṣe ìkéde yìí lẹ́yìn tí gbèdéke tí wọ́n fún àwọn ológun tí wọ́n fi ààrẹ Mohamed Bazoum sí àhámọ́ parí ní ọjọ́ Àìkú. Àjọ ECOWAS ni wọ́n fún àwọn ológun adìtẹ̀gbàjọba ilẹ̀ Niger ní gbèdéke ọjọ́ 7 láti fi yọ̀ǹda ààrẹ adìbòyàn kúrò nínú àhámọ́ kí wọ́n sì dá a padà sórí oyè. Ìjọba ológun ilẹ̀ Niger ń gbáradì fún èsì láti ọ̀dọ̀ àjọ ECOWAS lẹ́yìn tí wọ́n ti ṣẹnugbálágún sí gbèdéke ọjọ́ 7 láti dá ìjọba tiwantiwa padà tàbí fojú winá ìdásí láti ọ̀dọ̀ àwọn ológun. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde, ìpàdé yìí yóò wáyé ní Àbújá, olú iléeṣẹ́ àjọ ECOWAS. Ààrẹ Bọ́lá Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti ààrẹ àjọ ECOWAS yóò ní ìjíròrò lórí rògbòdìyàn àti ìgbésẹ̀ tuntun lórí ilẹ̀ Niger. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìpínlẹ̀ Imo káàkiri 27 ìjọba ìbílẹ̀ ni wọ́n tẹ̀lé ìlànà kónílógbélé lánàá láti ọ̀dọ̀ àjọ Ajà-fún ilẹ̀ Biafra (IPOB) tí Simon Ekpa ṣe adarí rẹ̀, láì wo àṣẹ olórí wọn tí ó wà ní àhámọ́ Nnamdi Kanu. Ní ìlú Owerri tí í ṣe olú ìlú, ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù, ọ́fíìsì, ilé oúnjẹ, ilé ìfowópamọ́ àti ọjà ni ó wà ní títì pa láìro ti ìjọba ìpínlẹ̀ tí ó ṣe ìkìlọ̀ wípé òun yóò ti ilé ìtajà tí kò bá ṣílẹ̀kùn pa. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ni kò rìn lójúnà pẹ̀lú bí àwọn aláàbò ṣe ń pààrà ìlú. Bákan náà lọmọ ṣorí ní àwọn agbègbè bíi Douglas, Okigwe, Egbu, Mbaise, Nekede pẹ̀lú àwọn ojúnà tí wọ́n lu jára wọn ní Aladimma àti Ikenegbu, gbogbo rẹ̀ ni ó pa lọ́lọ́. Oníṣòwò kan tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé ohun kan ṣoṣo tí ó lè fi òpin sí kónílógbélé yìí ni kí ààrẹ Bọ́lá Tinubu yọ̀ǹda Nnamdi Kanu kúrò nínú àhámọ́. Ó ní bí àwọn bá rí Kanu, yóò pàṣẹ, àwọn yóò sì gbà á gbọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.